ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ikọ̀ ọmọ ogun Israẹli ṣekú pa olórí Hamas Abu Karim. Ikọ̀ ológun ilẹ̀ Israẹli Israel Defense Forces IDF ti kéde pé àwọn ti ṣekú pa Sakir Abu Karim, olórí ikọ̀ ogun Hamas kan nínú ìkọlù tó wáyé láìpẹ́ yìí. Ọjọ́ àìkú ọjọ́ keje oṣù kẹfà ọdún 2026 ní ikọ̀ ológun Israẹli sọ èyí di mímọ̀ lójú òpó X wọn tí wọ́n ti kéde. Ikọ̀ ológun IDF nínú àtẹ̀jáde náà ṣàlàyé pé Abu Karim táwọn ṣẹ̀ṣẹ̀ pa yìí wà lára àwọn aṣíwájú tó dọ́gbọ́n wọ agbègbè Kizufim lásìkò ìkọlù tí wọ́n ṣe sí Israẹli lọ́jọ́ keje oṣù kẹwàá ọdún 2023. Wọ́n fi kún pé bí ogun náà ṣe ń lọ lọ́wọ́, Abu Karim ṣe ìkọlù sí ikọ̀ ológun Israẹli. Gẹ́gẹ́ bí ikọ̀ ológun IDF ṣe ṣàlàyé, wọ́n ní láìpẹ́ yìí ni Abu Karim tún bá wọn lọ́wọ́ sí ìgbédìde ikọ̀ ológun Hamas àti pé wọ́n gbọ́ pé ó ń bá wọn tọ́jú nǹkan ìjà rẹpẹtẹ sí ibùgbé rẹ̀. Yàtọ̀ sí èyí, ikọ̀ ológun Israẹli tún sọ pé àwọn pa òṣìṣẹ́ Hamas mìíràn, ẹni tó ń ṣe bí ògbùfọ̀ fún wọn ní gbogbo ìgbógun náà. Abu Karim léwájú ìkọlù sí IDF láìpẹ́ yìí ló tako ìgbìyànjú ètò jogun omi pẹ̀lú bó ṣe fẹ́ gbé Hamas dìde padà. Yàtọ̀ sí èyí, ó tún kó òbítíbitì nǹkan ìjogun pamọ́ sílé rẹ̀. Bákan náà ló tún pa agbésùmọ̀mí kan tó máa ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ fún wọn nínú ìkọlù yìí. Bẹ́ẹ̀ ni ikọ̀ ológun Israẹli IDF kọ sójú òpó X wọn lásìkò tí a parí ìròyìn yìí. Hamas kò tí ì fèsì sí ìṣẹ̀lẹ̀ tó pa Abu Karim náà. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́n ṣe ní gbogbo ẹ̀ gbogbo aláyé. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.